Dédé àsìkò gbogbo tí ẹ ti gbọ́ mi nílòkò tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn àṣeyín lọ́ba Gbénga fún àánú àtọ́jú eré tí a rí gbà láti túrọ̀ ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù ìkẹsàn-án. Àdúpẹ́ nítorí pé gbogbo àbá rere tí ẹ ní fún wa, ẹ̀yin Olúwa yóò jẹ́ kó wá sí ìmúṣẹ, àti èyí tí àwa pàápàá ní fúnra wa, ẹ̀yin Olúwa yóò ràn wá lọ́wọ́ láti jẹ́ kí ó wá sí ìmúṣẹ. Ọ̀rọ̀ tí a ó sì gbéyẹ̀wò léni yóò ṣe ayé àti ọkàn wa ní rere, nítorí a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ìní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 27 oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò léni sọ wípé bíba àwọn àfijọ ibi jẹ́. Bíba àwọn àfijọ ibi jẹ́. A mú àkọ́sórí wa nínú ìwé Tímótì kejì orí 3 ẹsẹ̀ 14. Tímótì kejì orí 3 ẹsẹ̀ 14. Ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọn nì tí ìwọ ti kọ́, tí a sì ti jẹ́ kí ojú rẹ dá ṣáṣá sí, kí ìwọ kí o sì mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn tí o gbé kọ́ wọn. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Lúùkù orí 11 ẹsẹ̀ 21 títí dé 26. Ìwé Lúùkù orí 11 ẹsẹ̀ 21 títí dé 26. Nígbà tí ọkùnrin alágbára kan tí ó ti ìhámọ́ra bá sọ̀rọ̀ ààfin rẹ̀, tó bá ń sọ ààfin rẹ̀, ẹnu rẹ̀ wà ní àlàáfíà ẹrù rẹ̀ wà ní àlàáfíà. Ṣùgbọ́n nígbà tí ẹni tí ó ní agbára jùlọ bá kọlù ú, tí ó sì ṣẹ́gun rẹ̀, á gba gbogbo ìhámọ́ra rẹ̀ tí ó gbẹ́kẹ̀lé lọ́wọ́ rẹ̀, a sì pín ìkógun rẹ̀. Ẹni tí kò bá wà pẹ̀lú mi, ó lòdì sí mi. Ẹni tí kò bá sì bá mi kó pọ̀, ó ń fúnká ni o. Nígbà tí ẹ̀mí àìmọ́ bá jáde kúrò lára ẹnìkan, a máa rìn káàkiri ibi gbígbẹ, a máa wá ibi ìsinmi. Nígbà tí kò bá sì rí, a wí pé èmi yóò padà lọ sí ilé mi níbi tí mo ti jáde wá. Nígbà tí ó bá sì dé, ó bá a ti gbà, a sì ti ṣe ní ọ̀ṣọ́. Nígbà náà ni yóò lọ, yóò sì mú ẹ̀mí méje mìíràn tí ó burú ju ohun tìká lára rẹ̀. Wọn yóò wọlé, wọn a sì jókòó níbẹ̀. Ìgbẹ̀yìn ọkùnrin náà sì burú ju ìṣáájú rẹ̀ lọ. Ọ̀yẹ́ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ọjọ́ àbámẹ́ta. Nígbàkúgbà tí àwọn ẹ̀mí èṣù tí wọ́n bá ti lọ́wọ́ sí ayé ẹnìkan, wọ́n sábà máa ń gbé àwọn àfijọ ibi kalẹ̀ nínú ayé irú ẹni bẹ́ẹ̀. Wọn yóò sì nira, àfijọ ibi náà yóò sì nira láti bàjẹ́. Yóò dàbí irúfẹ́ àwọn àfijọ bẹ́ẹ̀ yóò di alágbára débi pé irú àwọn ẹni bẹ́ẹ̀ yóò dàbí aláìní ìrànlọ́wọ́. Kódà nígbà tí wọ́n bá rí ara wọn pé àwọn nílò ìrànlọ́wọ́ tí wọ́n sì ń lọ lọ́nà ìparun. Nígbà tí o bá bá àwọn ènìyàn sọ̀rọ̀, àwọn tí ó ti di bárakú fún wọn láti máa wo ìwòkuwò tàbí tí wọ́n ṣe ìwà tí kò dára bíi fífa igbó, ìwọ yóò rí pé àfijọ náà bẹ̀rẹ̀ nígbà tí àwọn nǹkan nínú ayé wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe déédéé. Èṣù mọ̀ọ́mọ̀ ṣe ìgbékalẹ̀ àwọn ìwà búburú yìí sínú ayé wọn ni láti rí i dájú pé wọn kò ní ìrírí àwọn ohun tí Ọlọ́run ti ní ìpamọ́ fún wọn. Ẹ̀wẹ̀, ní kété tí àwọn àfijọ yìí bá bàjẹ́, wọn yóò bọ́ nínú ìwà ìṣó yìí. Láti bà àwọn àfijọ ibi yìí jẹ́, ó ṣe pàtàkì láti béèrè fún ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́. Bíbélì kíkà wa tòní sọ fún wa pé ènìyàn tó lágbára ju nǹkan ló lè gba ohun tó wà ní ìkápá alágbára. Nígbà tí ẹ̀mí èṣù bá fẹ́ gbin ìwà tí kò dára sínú ayé onígbàgbọ́, ẹ̀mí mímọ́ máa ń ran irú ènìyàn bẹ́ẹ̀ lọ́wọ́ láti dènà rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń ṣe àṣìṣe gbígbẹ́kẹ̀lé agbára wọn láti kojú èṣù. Ẹ̀wẹ̀, ìyẹn kì í ṣiṣẹ́ dípò bẹ́ẹ̀ kí wọ́n kópa nínú eré ẹ̀mí tí yóò mú wọn kún fún ẹ̀mí mímọ́. Wọ́n lè bẹ̀rẹ̀ sí ní jọ́sìn fún Ọlọ́run tàbí kí wọ́n máa gbàdúrà ní èdè àìmọ̀. Bí wọ́n ṣe ń ṣe èyí, wọn yóò mú agbára èṣù dínkù nínú ayé wọn. Ẹ̀wẹ̀, wọ́n gbọ́dọ̀ ṣetán láti tẹ̀síwájú nínú iṣẹ́ yìí láì dáwọ́ dúró. Bí wọ́n ṣe ń tẹ̀síwájú láti ṣe èyí, wọn yóò rí pé lẹ́yìn ìgbà díẹ̀ wọ́n ti di alágbára nínú ẹ̀mí mímọ́ àti pé àjàgà náà ti bàjẹ́ lórí wọn. Ìwé Àìsáyà orí 10 ẹsẹ̀ 17. Ó wí pé a ó gba
ẹrù wọn kúrò ní èjìká yín àti àjàgà wọn kúrò ní ọrùn yín. A ó fọ́ àjàgà náà. Jésù ń sọ nínú Bíbélì kíkà tòní pé nígbà tí a bá lé ẹ̀mí èṣù jáde kúrò lára ẹnìkan, yóò padà wá wo ibi tí ó gbé tẹ́lẹ̀, yóò padà wá wò ó. Tí ó bá bá ní mímọ́ àti òfìfo, yóò tún padà wọ inú ẹni náà, yóò sì pe àwọn ẹ̀mí búburú méje mìíràn tó burú ju òun tìkálára rẹ̀ lọ láti wọlé wá. Èyí túmọ̀ sí pé tí a bá ba àfijọ ìwà ibi jẹ́ lórí ayé onígbàgbọ́, ó gbọ́dọ̀ tẹ̀síwájú láti máa gbààwẹ̀, kí ó ka ìwé mímọ́, kí ó sì ní ìpéjọpọ̀ pẹ̀lú onígbàgbọ́ déédéé. Bí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bó bá ṣe ń jinlẹ̀ sí nínú Kristi ni yóò ní ìdánilójú sí nípa ìṣẹ́gun pípé lórí gbogbo àfijọ ibi náà. Kókó ọ̀rọ̀ nínú ìpéjọpọ̀ pẹ̀lú Ọlọ́run. Níní ìpéjọpọ̀ pẹ̀lú Ọlọ́run ni kọ́kọ́rọ́ sí bíba àfijọ ibi èyí tó lè wà láyé rẹ jẹ́ o. Nígbà tí o bá ní ìpéjọpọ̀ pẹ̀lú Ọlọ́run ni ó lè ba àfijọ ibi jẹ́. Ẹja sọ pé bàbá mi, Ọlọ́run mi, gbogbo àfijọ ibi tí ó lè wà nínú ayé mi, Olúwa bàjẹ́ lónìí. Àwọn tí ó yí mi ká tí àfijọ ibi wà ní ara wọn tó ti di bárakú fún wọn, Ọlọ́run gbà wọ́n, ṣàánú fún wọn kí o tú wọn sílẹ̀ kúrò nínú àfijọ ibi, tú wọn kúrò nínú òyìnbó búburú yìí, kí o sì gbà wọ́n, kí ẹ̀mí mímọ́ yín kí ó sì máa gbé inú wọn. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tí ẹ̀ ń bá wa gbọ́ ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run yóò gbọ́ àdúrà yín, yóò dàbọ̀.